bíbẹ̀rẹ̀ mọ́lẹ̀ kó okòrè alágbàlá àbí tí sọjọ́ òbí lòwò ní sinmi kájọ lọ ọmọ kan Ìlọrin gèrè álímìtì sọjọ́ òbí lòwò ní mo pé ó sinmi kájọ lọ Ìlọrin àfọ̀njá ẹ̀sìn mi kájọ lọ ọmọ kan Ìlọrin gèrè álímì wọn kì í rẹ́lù lágbàjì kéwù ni wọ́n ń ké máma wọ láìdé tí sọjọ́ òbí lòwò ní mo pé wọn kì í rẹ́lù lágbàjì kéwù ni wọ́n ń ké mo pé nínú ilé àwọn bàbá tó bí ọlọ́mọ máma wọ Rasheedat Ọláìdé Sálámì tí sọjọ́ òbí lòwò ní mo pé sàó lọ́tún ámọ̀yọ̀ lòsì nínú ilé àwọn bàbá tó bí ọlọ́mọ ẹ̀yin ló máa wẹ́rí kó tó wọ́rùn nínú ilé mo pè nínú ilé àwọn bàbá tó bí yín lọ́mọ ẹ̀yin ò ní sọdún ìbànújẹ́ màmá wa lágbàlá àbí tí sọjọ́ òbí lòwò ní ẹ̀yin ò ní sọdún ìbànújẹ́ lágbára Ẹlẹ́dùmarè ọba Àmọ́dún ẹ̀kú ti ṣèbálẹ̀ ọ̀rọ̀ ní fún ọ lágbára Ẹlẹ́dùmarè ọba màmá wa Ọláìdé tí sọjọ́ òbí lòwò ní ọmọ ọlọ́rọ̀ mi wá àwọn ọmọ rẹ̀ wọ́n mọ rírì rẹ̀ gan ni wọ́n pẹ́ kórí jẹ́ kó pẹ́ láyé Olúwa dúró tì mí and Sus Kitchen àwọn ọlọ́rọ̀ mi wá bí wọ́n pé kí n wá mọ̀ kí n yọ bí ológun ẹrú mo lọ́lúwa dúró tì mí àti Sus Kitchen mo láwọn ọlọ́rọ̀ mi wá bí wọ́n pé kórí jẹ́ kẹ́ pẹ́ nílé ayé kẹ́yìn má fọdún eléyìí sóògbìn lágbọ́rọ̀ lọ́rùn ọba ọmọ sàlùwàládé wákàtí màmá wa Ọláìdé tí sọjọ́ òbí lòwò ní ẹ̀yin ló máa sàlùwàládé wákàtí nínú ilé màmá Grace Olúwatóyìn ní sọjọ́ òbí lòwò ní ìyá Àbẹ̀kẹ́ ọmọ Wùnmí ní sọjọ́ òbí lónìí ìyá Àbẹ̀kẹ́ aya wọn níjẹ̀bú òde kórìjẹ́kẹ́ pẹ́ láyé ìyá Ọláwálé ìyá Ọláwálé Ìṣọ̀lá ọkọ Rónkẹ́ Sálámì kórìjẹ́kẹ́ pẹ́ láyé ìyá Christiana Sálámì kẹ́yìn má fọdún eléyìí sóòpin lágbọ́rọ̀ lọ́rùn ọba gbogbo àwọn ọmọ rẹ gbogbo wọn pátá ni wọ́n mọ rírì rẹ àwọn ọmọ rẹ gan wọn ò gbẹ̀yìn gbogbo wọn pátápátá ni wọ́n mọ rírì rẹ Tèmítọ́pẹ́ Àbíkẹ́ ìyàwó tí ń bọ̀ lọ́nà òun gan mọ rírì rẹ ó ní bá mi ká bí ọmọ rere ó pẹ́ girama rere girama tí ò ṣe fọwọ́rọ́ sẹ́yìn ó Tèmítọ́pẹ́ Àbíkẹ́ ó pẹ́ bá mi kí girama mi tí ń sọjọ́ òbí lòwò ní Ayọ̀mídìméjì ọmọ rírì rẹ gan ni ó ní bá mi kí girama ó pẹ́ kórí jẹ́ kẹ́pẹ́ láyé Ayọ̀mídìméjì ó pẹ́ kórí jẹ́ kẹ́pẹ́ láyé Ayọ̀ Ọwálé ọmọ rírì rẹ gan ni ó ní girama kórí jẹ́ kẹ́pẹ́ láyé Ayọ̀ Ọwálé ó pẹ́ kórí jẹ́ kẹ́pẹ́ láyé Tolúwa ni ọmọ rírì rẹ gan ni Tolúwa ni ó ní bá mi kí girama ó pé kẹ́ má fọdún eléyìí sópin lágbọ́rọ̀ lọ́rùn ọba Olúwa dára sí mi ó ní bá mi kí girama pọ́kú ọdún Olúwa dára sí mi ó mọ rírì rẹ gan ni Daniel wípé girama kórí jẹ́ kẹ́pẹ́ láyé Ọlámilékan ọmọ rírì rẹ Ọlámilékan ó pé girama ó rí pé kórí jẹ́ kẹ́pẹ́ láyé Eliza ọmọ rírì rẹ gan ni ó ní girama ẹ̀yin ò ní fàìsàn ló gbà Precious yìí mọ rírì rẹ gan ni ó pé girama kò síbẹ̀ ṣe lé pẹ́ nílé ayé tó ẹ̀yin ò ní mọ̀ sáré ọmọ ní mọ̀ sáré ọmọ alágbàlá bí ó pẹ́ kórí jẹ́ kẹ́pẹ́ láyé mo ní gbogbo àwọn mọ̀lẹ́bí rẹ pátápátá ni wọ́n mọ rírì rẹ gan ni wọ́n pẹ́ kórí jẹ́ kẹ́pẹ́ láyé Dr. Surati ní kẹ́ má fọdún eléyìí sópin lágbọ́rọ̀ lọ́rùn ọba Ọlálẹ́yẹ ó pẹ́ kórí jẹ́ kẹ́pẹ́ láyé Jùlí ní kórí jẹ́ kẹ́pẹ́ láyé Wẹ́mbẹ̀lì ó pẹ́ kórí jẹ́ kẹ́pẹ́ láyé Ọlátóhun ó pé kẹ́ má fọdún eléyìí sópin lágbọ́rọ̀ lọ́rùn ọba Ọ̀rárẹ̀ wájú ó mọ rírì ẹ̀yìn gan ni Ọládùnún ni ó pé kórí jẹ́ kẹ́pẹ́ láyé Ọláyìí tán gbogbo wọn pátápátá
wọ́n lè ní fọdún eléyìí sópin lágbọ́rọ̀ lọ́rùn ọba ọmọkọ Ìlọrin Àfọ̀njá tí sọjọ́ òbí lòó ní. màmá Wọláìdé wọn kì í rẹ́lù lágbàjì kéwu ni wọ́n ń ké nílé àwọn bàbá tó bí kí lọ́mọ ẹ̀yin lọ́mọ akẹ́ ògbẹ́rù o ọmọ ṣàdúrà tọrẹ ni wọ́n porí kí àwọn bàbá tó bí kí lọ́mọ ìfẹ́ àfẹ́jù tí Ìlọrin fẹ́ Kùránì lẹ́fí jogún àṣírí bíbò tẹ̀yìn Ìlọrin lọ́jọ́ o nínú ilé àwọn bàbá tó bí kí lọ́mọ Ìlọrin Àfọ̀njá nìyí ẹ̀yin lọ́mọ gẹ̀ẹ́rí àlímì o ẹ̀yin lọ́mọ òpó gbọ̀rọ̀ bàbá yín ní ká kọjú ẹ síná iná gbọ̀rọ̀ bàbá yín ní ká kọjú ẹ sómi omi ò gbọ̀rọ̀ bàbá yín ní ká fi pọ̀ ọtí tó burú ò gbọ̀rọ̀ bàbá yín ní ká fọmọ tó lè mu ọmọ wo ló lè tí ò gbọ̀rọ̀ lọ́yọ̀ lé Àfọ̀njá ò gbọ̀rọ̀ ni wọ́n kọjú ọmọ mọ́rílé wá sógun mọ̀ pé nínú ilé àwọn bàbá tó bí yín lọ́mọ happy birthday to you o mama Wọláìdé tí sọjọ́ òbí ló ó ní mo ó happy birthday to you o kórìí jẹ́ kẹ́ ẹ pẹ́ láyé.